bàbá lọ àdé tìrẹ̀kẹ́ bàbá lọ àdé kódékódé kódékódé là ń takò tó bàbá lọ àdé ojú yìí kò ní fọ́ òye ojú yìí kò ní fọ́ o ẹ̀yin tẹ̀ ń fẹ́ wá tẹ̀ ń fẹ́ tètò wá SOWE DITAN ẹ̀yin tẹ̀ ń fẹ́ wá tẹ̀ ń wé ètò yìí o ojú yìí kò ní fọ́ o. tó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lẹ́ni o ọba aláwòrábí ọba tẹnilẹ́jẹ́lẹ́jẹ́ forí ṣàgbéjì omi òtítí ń bèrè ajípọ̀jọ́ kúdà àwa ni àwa náà kọ́ o Elédùmarè ló ń fún wa ṣe orúkọ tèmi ò yí padà Ọlálérè Abdulateef lórúkọ tèmi ń jẹ́ ìyẹ̀rú ọ̀kín gbogbo lẹ̀kílẹ̀ lórúkọ iléeṣẹ́ wa iléeṣẹ́ alárùbáríkà AAAJIBOLA Global Ventures Limited iná là tún kàn sí yín o àwa là ń dára kì í ṣe pá ń gbára àdá àwa gangan ni alára. Ibo là ń lọ lẹ́ni ibi tá à ń lọ ò jìnnà ibi tá a yà ló pọ̀ mo tún jáde bí mi ṣe é jáde ẹkún mọ̀ mí èmi máa ń wá ọgbọ́n káàkiri ni mo tún wá kọjá sílé bàbá òye làgbà wò mo ní bàbá mi o ìyẹ̀rú ó tún dé mo ní mo dé bàbá ni mo ti ń retí ìwọ náà mo ti ń retí rẹ̀ náà láti ọ̀run tó ti wá mo mọ̀ pé ó yẹ kó o tún ti wá bó o ti wá bá dọ́dọ̀ bàbá mo dọ̀bálẹ̀ gbalaja bá a ti ṣe ńlẹ̀ Yorùbá mo kí bàbá tán bàbá ní èwo la tún gbọ́ lónìí o mo ní mo gbọ́ àsàmọ̀ ọ̀rọ̀ ni ó sì lè jówe o ó lè já àsàmọ̀ ṣé ní téèyàn ọ̀bá mọ̀ ojú ni lọ bàbá ní bó ni wọ́n ṣe wí mo ní wọ́n wí pé báyìí pé tá a bá ń gbọ́ wúrúwúrú lórí ilé tá a sì ń gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lókè àjà bá a bá wá wà lọ tá a bá wà bọ̀ pé ẹnu ológìnní là á ti padà rí eku wúrúwúrú orí ilé wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lókè àjà ológìnní ó sì àjọra wọn á máa gbọ́ ṣé o mọ tí wọ́n ń pè léku àmúni dáadáa eku mo ní mo mọ̀ ṣé o mọ olóńgbò náà mo ní tí ìyá bàbá mi máa ń sìn tí máa ń fi epo jẹ̀kọ́ mo ní mo mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ṣé orí eku àtolóńgbò tó ń wo ọ̀rẹ́ ni wọ́n báyìí nígbà wáṣẹ̀ mú irọ́ mọ̀ ni bàbá ní ìjà lóde lórí dòwe wọ́n jọ máa ń lo òde nígbà náà ni wọn ò dọ̀tá ara wọn báyìí wọ́n yìí sọ̀tá ara wọn tó bá fẹ́ raṣọ wọn jọ máa ń daṣọ papọ̀ ni táṣọ sì yẹ wọn èkúté ò dá tiẹ̀ ológìnní ló dá tiẹ̀ wọ́n jọ ọ̀rọ̀ òde nígbà wáṣẹ̀ ni wọ́n ló wá di ọdún kan ológìnní ń ṣe àmódi mo ní bàbá kẹ́ẹ̀ tó kọjá lọ ń bẹ̀ wọ́n kí ni jẹ́ àmódi wọ́n ní àárẹ̀ ni àárẹ̀ náà làmódi tàbá ìsàn a lè pè ní àìsàn a lè pè ní àmódi a lè pè ní àárẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun káre èèyàn ọmọọyà náà ní jẹ́ bẹ́ẹ̀ tọ́ bàbá ní ológìnní wọ́n ń ṣe àmódi ọ wá ní ọ̀rẹ́ mi eku dákun bá ń lọ ọjà kọ́ lọ bá ń ra ntí n ó jẹ wá ọmọ wípé láti bí ọrún ló ń ti wà lórí àmódi yìí ṣùgbọ́n òun ò lókunnú tó ń fi lè lọ ra tó ń wọ́n jẹ àìkú bá ní eku ní kí la wà fúnra wa fún ẹ bá mówó ó tó dé eku ò wá jíṣẹ́ fún olóńgìnní mọ́ ló bá mówó ló bá náwó ó dijọ́ kejì kọ̀ lọ́ọ̀bẹ̀ ó dijọ́ kẹta ohun tí sì ń ṣe olóńgìnní pé ọ̀nà ọ̀fun yún kò lè sọ̀rọ̀ dókè dáadáa ohùn rẹ̀ dúró dáa tẹ́lẹ̀ ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ títí tó fi wá di pé olóńgìnní wá wúkọ́ tójú yẹ rọrùn gàdàn ọwọ́ àdùn títí pé ọ̀rẹ́ ẹ̀hún tó ń fọkàn tán eku lọ́wọ́ á sì ń báyìí ó tó wà kò wá tó fi di pé ikọ́ ìdí bárakú sí olóńgìnní lọ́rùn ó sáà mú mọ́ra títí eku wá ń sá fún un àtowó ni o àtóúnjẹ tó ní ọlọ́ọ̀rọ̀ àwa kò rí kankan bẹ̀ olóńgbò sáà mú mọ́ra títí tẹ́lẹ̀dùwà fi yọ nínú àìsàn náà síbẹ̀síbẹ̀ náà ohùn rẹ̀ nígbà tí ó sọ̀rọ̀ ohùn rẹ̀ ti tínrín ó ti di tínrín kò dúró dáa bóun rẹ̀ ṣe rí ń jọ̀hún àná mọ́ ikọ́ ti di bárakú fún kò lọ torí kò rí nǹkan kan tí ó lò kò ró ń jẹjẹ débi pé ikọ́ sàn ológìnní wa bínú ó ní gbogbo ibi tó ń bá ti rí ọmọ eku láyé pípa lòun máa pa òun sì máa jẹ ni Elédùà ikọ́ òun lọ ara ológìnní yá ológìnní gbádùn bó ṣe wá gbádùn tó ojú rẹ̀ ti le bí eku ti rí lọ́ọ̀kan òun náà ti mọ̀ pé wàhálà ti wà lọ bá bọ́ sókè àjà ó lọ farapamọ́ ní Yorùbá mọ̀ tó fi sọ pé èkúté jùrù bébé ológìnní farabalẹ̀ ó sì mọ́ oyè yìí
bó ṣe jẹ́ nù bí mo ti gbọ́ náà nù bó ṣe wá di pé olóńgìní farapamọ́ ó farapamọ́ dáadáa ó lẹ̀ mọ́ bẹ́ẹ̀ eku ni kíní yìí ó ti lọ àsìkò tó ní kó wọn jáde kó wọn yọlà kó wọn bẹ́ẹ̀lẹ̀ ṣékó olóńgìní bá gbà mú tí olóńgìní tó gbá eku mú ló kẹjà in case pẹ́pẹ́pẹ́pẹ́ ó ní ọkọ̀ ọba mọ́ mo ti ní gbogbo bí n bá ti pàdé rẹ̀ pé pa ni wọ́n máa pa ọ jẹ ọ̀rẹ́ bá di ọ̀tá torí pé òun ló dalẹ̀ olóńgìní wọ́n wá wà nù ilé wọ́n ń jẹun baálé ilé àtìyàwó àtọmọ wọn ń jẹ nù ilé lọ́mọ bá ní bàbá mi kí ni à ń ṣe kí ni ń dún báwọn wọ́n ní àbẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ń gbọ́ wúrúwúrú lórí ilé tẹ́ẹ̀sì ń gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ lókè àjà bá a bá wá wà lọ́tọ̀ a bá wá wà bọ̀ ẹnu olóńgìní láti padà wà á rọ́ mi ikú ibi tó wẹ̀ ń ti jáde nù. mo ní bàbá wọn ni bó ti rí nù má dọ̀bálẹ̀ inú mi dùn mo ní bàbá ẹ ṣeun elédùà ò ní jẹ́ ká gbà ọ̀tán lórílẹ̀ bàbá lámì o ìwọ náà dàgbà mo lámì bàbá níbi tí òwe ń ti jáde nù èyí tá a rí lónìí náà tún o kélédùà ọmọ gbọ̀n ìdọ̀tí sí lóko iléeṣẹ́ wa AAAJIBOLA Global Ventures Limited la fi ń dá tuntun ara ní ìjẹjọ ńgbà tá a fẹ́ máa kúrò lórí ètò yìí mo ju òwe kan síta mo ní kí ẹ parí ẹ̀ a sọ ìdáhùn eléyìí tá a sọ níjẹjọ a tún wá fòmí síta lénìí ìjẹ́ kí lòwe mu báwo ló ṣe lọ àṣẹ̀ṣẹ̀ rán olóńdè mọ̀jẹ̀sín bíi kógun ó dé ní ó mọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ bá yóò fọ́ oúnjẹ yọ ni torí pé olóńdè tí wọ́n ti ṣe fún yìí ó mọ̀ pé àfi dáṣẹ̀ rí àfúnyàn ni bówó ń ṣe lọ́nu tó ti wáyé wa báyìí àṣẹ̀ṣẹ̀ rán olóńdè mọ̀jẹ̀sín bíi kógun ó dé ní ó mọ̀ ṣe ká tó máa lọ lẹ́nìí a tún wá ju òwe kan síta tẹ́ ẹ̀ bá wa túmọ̀ rẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ ẹni bá ti lè gbà ẹ̀bùn ti wà fún. mo sọ báyìí pé èké ni ìjẹ́ àsòótọ́ láyé bí ẹ̀ bá lékè tó wá wò pé kí ni mo lè sọ tí n bá dé gbàgede lónìí èké tó ti nínú yóò ti wá rójú ọ̀rọ̀ yóò máa dojú ẹ̀ wọ̀gbẹ́ èké ni ìjẹ́ àsòótọ́ láyé ẹ̀ parí ẹ̀ tọ́ ó jẹ́ bó ti jẹ́ o. ǹjẹ́ ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba ìyanu táṣe tó tèrí tó yọrí dáadáa o gbogbo lólùfẹ́ ètò wa SOWE DITAN o ó dìgbà kan náà ká tún fi rẹ̀ padà o ọba Ẹlẹ́dùmarè kò ní jẹ́ ká súra wa o ètò yìí àwa la ó máa ṣe ẹ̀yin lẹ ó máa gbọ́ wa àtàwa tá ń ṣètò àtẹ̀yìn tẹ́ ń gbètò tiwa ìpàdé wa kò ní í ràn mú o àbọ̀ ló mọ̀ dá o ó tún dọjọ́ mẹ́jọ o SOWE DITAN ó dàbọ̀.